traditional worshippers. Èyí tó bá wà nílé díẹ̀ ohun àṣẹ kó máa fi ṣépè kó má dárúkọ o tó bá dárúkọ àdá kó wà sentimental. Èpè yẹn ni pé gbogbo ẹni tó bá máa tálẹ̀ Yorùbá níbi tá a bá dé yìí tí kò jìjì kò wọlé tọ̀. Ẹ má dárúkọ o. Èpè ló mọ bí ẹni tó fẹ́ dalẹ̀. Yorùbá ní ogun ní ṣi mímú èpè ní ṣi níjà. Gbogbo ẹnikẹ́ni tá bá ti lo obìnrin bí tó bá fẹ́ talẹ̀ Yorùbá kọ́ máa bá a fìrí. Àwọn àti àwọn orí adé tó jẹ́ ọrùn lẹ̀kẹ̀ tó jẹ́ àwọn bàbá wa tó yẹ káwọn ló ní òpó gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ àrólé Odùduwà. Lóòótọ́ Ọ̀ọ̀ni ní òrìṣà à ń pè ní àrólé Odùduwà ṣùgbọ́n gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá òun là àrólé Odùduwà nítorí pé orí àpèrè kan jókòó sí yẹn Odùduwà ló kọ́ jókòó síbẹ̀. Màá bẹ̀ wọ́n kọ́ dìde gbogbo kan tó jẹ́ ohun àṣẹ tán nínú ìlú wọn àti tó wà ní ààfin wọn kọ́ wá fi ẹni tó bá fẹ́ gbàgbọ́dé kan fi ré kọ́ wá súre gbogbo lóòótọ́ tó máa dìde ìpè kí Ọlọ́run kó kún wọn nípa kí àwọn alálẹ̀ kó kún wọn nípa lórí ọ̀tọ̀ tó wà lẹ́yìn. Torí àwọn nǹkan tí mò ń rí and àwọn information tí mo gbà ó wà vital. Bó tilẹ̀ kí mo ní mo láyà tó mò ń rí pé nǹkan mọ́ o. Mo dẹ̀ ní information tí mo ní àwọn Fúlàní ti kó nǹkan wọ́n ti yí wa ká. Wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ wa. Mo dẹ̀ rí a level of conspiracy from the federal government. Kí ọmọ Yorùbá kó ti dé o. Kó ti dé o. Mi ò sọ pé ó ti dé o. Ṣùgbọ́n mo rí akẹ́kọ̀ọ́ ogun tó ń fẹ́. Mo dẹ̀ ní àlá. Mo dẹ̀ fún mi ní mẹ́sẹ̀jì pé kó súnmọ́ bọ̀. Àfi ọmọ alẹ́ Yorùbá tí ò bá ní ẹ̀jẹ̀ Yorùbá lára mi ò ní pípẹ́ ẹ̀. Ìkan tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú wa tó di ọ̀jẹ̀ ní gbogbo wọn lọ ní visa Amẹ́ríkà lọ́wọ́. Gbogbo wọn lọ jẹ́ citizen in other country. Most of them wọ́n ní private jet ọ̀fẹ́ sá lọ. Tí ẹ bá wo Sierra Leone, tí ẹ bá wo Liberia, ó gbọ́ ká àwọn political class wọn wọlé. Púpọ̀ ni wọ́n sá wá sí West African coast, púpọ̀ wọn sá lọ sí Amẹ́ríkà nígbà tó kù yẹn dé. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àwọn tí ò bá wọn ṣe national games àwọn lọ́ fi ẹ̀jẹ̀ wọn dí ogun yẹn. Gbogbo ẹ̀yin àgbààgbà ẹ dìde, gbogbo ẹ̀yin alálẹ̀ ẹ dìde, gbogbo ẹ̀yin rúmọlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ dìde, gbogbo ẹ̀yin òkú ọ̀run ilẹ̀ Yorùbá ẹ dìde, gbogbo ẹ̀yin nǹkan tó so ilẹ̀ Yorùbá lóye ẹ dìde ẹ gbè wá níjà o. Torí ibi tọ́rọ̀ yìí gbọ́ bí ẹ bá fà lọ́bàá fábọ̀ kí làárẹ̀ ń ṣe. Ṣùgbọ́n mo pè yín o, mo pè yín níjà o, mo dẹ̀ pé ọba aládé mo pè yín níjà báyìí o. Wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ labalábá ọwọ́ kìlẹ̀. Mo pè yín o, ẹ̀yin gómìnà wa èyí tẹ́ bá rọ̀ la pé ó pẹ́ jù ọdún mẹ́jọ ni ẹ dìde yìí. Èyí tẹ́ bá lè wọ̀ pé ẹ dìde lẹ̀ lérí yín ẹ má dìde. Ẹ̀yin sẹ́nẹ́tọ̀ wa bó pẹ́ bóyá náà pé máa kó pálámẹ́ǹtì tí Ọlọ́run bá tẹ́ àgbo bá dún ẹ dìde. Ẹ̀yin tẹ́ bá lè wọ̀ pé ẹ dìde lẹ̀ lérí ẹ má dìde. Ẹ̀yin tó jẹ́ rẹ́ẹ̀sì náà ẹ dìde. Ẹ̀yin tẹ́ bá wọ̀ pé kò tẹ́ pé ẹ̀kọ́ ẹ̀ kíá ẹ má dìde. Ẹ lọ wo ogun tí Gídéónì jà. 22,000 ní Gídéónì kó sílẹ̀ tó fẹ́ lọ fi jagun. Gídéónì jẹ́ jagunjagun. Lẹ́gbẹ́ tó bá fẹ́ jagun. Akọ́kọ́ bèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ọbẹ̀ lọ Ọlọ́run yẹ èrò tó kọ́ yìí ti pọ̀ jù. 22,000 okùn tó yẹ lọ jẹ̀ ní mo fẹ́ bẹ́ẹ̀ jẹ èrò yìí ti pọ̀ jù. Ọlọ́run Gídéónì sọ pé àwọn tó fẹ́ lọ bá wọn lágbára wọn ní gbogbo Ọlọ́run ló ti pọ̀ jù. Oníbèrè lọ́wọ́ wọn, Ọlọ́run bèrè lọ́wọ́ wọn pé ẹnikẹ́ni tó mọ̀ bóun ò fẹ́ kú kó padà sẹ́yìn. Nígbà tí Gídéónì bèrè lọ pé ta ni tó mọ̀ bóun ò fẹ́ kú sógun yìí kó padà sẹ́yìn. 12,000 kúrò nínú 22,000 kó kú 10,000. Ọlọ́run wá sọ fún Gídéónì ní 10,000 ti wà lẹ́ o ṣé ká máa lọ. Ọlọ́run ni wáyé lọ. Ọlọ́run ti wá sọ wípé 10,000 yìí ti pọ̀ ju Gídéónì kí ló fẹ́ fi wọ́n ṣe à. Gídéónì ní bàbá ibi tí wọ́n wá yóò kú ìwà lágbára. Mo wà ní ìjà wọn rí ẹgbẹ́ Ọlọ́run ló ti pọ̀ jù. Ọlọ́run wá ní 10,000 yẹn wo odò tó wà ní ọ̀kan yìí. Kó wọn lọ síbi omi yìí.
ní kọ́ lọ́mọ àwọn ẹni tó bá ti fi ọwọ́ méjèèjì ń bu omi yẹn mú yọ sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó bá ti káwọ́ ẹ̀pẹ̀yìn tó bá ti mú omi yẹn tó fi ẹnu mú omi nínú omi tó káwọ́ ẹ̀pẹ̀yìn yọ sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tí Gídónì wá wọ àwọn tó fi gbogbo wọn méjèèjì ń bu omi yẹn mú wọ́n jẹ́ 9,700 ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan àwọn tó káwọ́ pọ̀ sẹ́yìn kan fi ẹnu bu omi yẹn pọ̀ ju 300 lọ Ọlọ́run wá sọ pé Gídónì èèyàn 300 péré tó máa lọ já fún ẹni Gídónì sọ fún 9,700 yẹn kó padà sílé